mà lẹ́mẹ̀ ń o mo tún gbé Kẹ̀búyẹ̀rì rè o Kẹ̀búyẹ̀rì kẹ́ńkẹ́ ẹ mọ̀ pé mi ò lè fún yín ní ṣáà anytime ẹ̀yin náà lẹ́dẹ̀ ń béèrè pé ẹ nílò àwọn ìkànnlú nínú òṣèré tí ẹ ti wò tún wò dìsìn tàbí tẹ́ ti wò ń gbà kékeré táwọn náà wà ń gbà kékeré tí wọn ò tí ì dàgbà lọ́lá nípò níyì ṣùgbọ́n wọ́n ti dàgbà lọ́lá wọ́n ti dàgbà níyì kálukú tí sì àwọn fọmọ tí ń kọ́lé ọmọ náà ti ń kọ́lé ìdùnnú ti bá everybody ṣùgbọ́n kó tó àkókò yẹn ojú máa ń rí kò sólúwẹ̀ láyé torí pé bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ níbì kan yóò ní ìrírí lórí ìrìn àjò rẹ̀ èèyàn sì lè wáyé kọ́mọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe àmọ́ bára wa ṣe náà ni ẹ̀ ń bá dá wáyé ta ló tẹ̀ dá wáyé nígbà tí wọ́n ti bí ọtí ti ń gbé ọ̀ dá wáyé so ìyẹn nìyẹn tó jẹ́ pé kò sí bá a ṣe lè ṣe àwọn àtẹ̀yìn ọjọ́ máa wà bá a tulẹ̀ kájọ wá wà tó náà àjọ máa rẹ́ bá a tulẹ̀ kájọ wà tó àjọ máa jà ọ̀rẹ́ tá a bá fi jà túká ẹ̀kọ́ àti rẹ̀ wọ́n ní òníra ṣùgbọ́n gbà míì èèyàn máa fi jà túká tẹ́tọ́ ẹ̀kọ́ àti rẹ̀ náà tún ní nira níbàámu pẹ̀lú tó fàjà tó bíjà ẹni tó parí ìjà àwọn òǹlàjà so lẹ́ni àlejò mi lẹ́ ń wòye o lórí ìkànnì Gboyega Lawa TV on YouTube channel mo wá sọ fún wa àgbà ọ̀jẹ̀ nínú òṣèré nílẹ̀ Nàìjíríà àti káàkiri diaspora olóyè Nafiu Ọlábáyọ̀ àwọn ọmọ ní ọmọlé aláràn ajílàrán àti gbogbo eléyìí náà torí ajílàrán tún jẹ́ kí n rántí ẹnìkan tí ó kọ rẹ̀ ti kìlọ̀ wípé Ọlọ́run ló lóògùn tó fi lé ajílàrán tó fi ṣe ọ́fíìsì ńgbà náà ọwọ́ ni Ọlọ́run ló lóògùn ìyẹn ni pé n tó ń bá ṣe fún ọ tó bá jẹ́ bí ó bá sì jẹ́ Ọlọ́run ní òjò tó bá Ọlọ́run ló lóògùn àdùpẹ́ àbúrò wa ni ó ti jẹ́ Ọlọ́run ní pé ṣùgbọ́n ajílàrán wà láyé mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ kí gbogbo ayé ká lè mọ̀ bí à ń lọ ìrìnkèrindò ajílàrán Nafiu Ọlábáyọ̀ àti bàbá wa Tóyọ̀sí Arígbábuyówó bàbá tí máa ṣe ẹkún ìyàwó yẹn ààrẹ lẹ́kún ìyàwó ọkùnrin máa àrìmọ àwọn obìnrin náà sunkún ìyàwó mọ́kànnà ṣàánú wa ni o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n ẹ kí gbogbo ayé náà. mo kí gbogbo ẹ̀yin èèyàn mi o nílẹ̀ yìí títí tó fi dé òkè òkun gbogbo bí ẹ bá ti ń gbọ́ ètò yìí orúkọ tèmi ni Nafiu Ọlábáyọ̀ Alaska ajílàrán torí pé ajílàrán ò níbi tó ti wá kì í soko àbísọ ó kọnú iṣẹ́ yìí náà ni tá a fi ń jẹ́ bẹ́ẹ̀ tí gbogbo ayé sì mọ̀. èmi rò pé orúkọ ìdílé bàbá yín lajílàrán ni. rárá o. ẹ̀yin lẹ sọ lẹ́yìn lajílàrán. èmi ni mo sọ lẹ́yìn ìdílé ajílàrán. ó lágbára o. ẹni tí ń jẹ́ tó jẹ́ kí tí ń fi ilé ajílàrán tó sọ di ní ńlá tó sọ ẹni yẹn di ní ńlá ó kọ yẹn ló fi sọra ìdí ní ńlá. ìyẹn ẹni tó lo bẹ̀ fún iṣẹ́ ìṣègùn rẹ̀ tá a mọ̀ sí Ọlọ́run lolóògùn orúkọ wọn kìtẹ̀ ló kọ wọn gàgàgà Amos Olúkúnlé Ọlọ́run lolóògùn kọ́lọ́n fọ̀run kẹ́ àwọn tẹ̀rù pé bẹ́ẹ̀ ọmọ ilé ajílàrán náà ni àwọn arí pé òkè rí fún Ìbàdàn nílé wọn kàn fi bẹ̀rẹ̀ sí ọ́fíìsì ni àdúpẹ́ ajílàrán ta lọ̀gá yín. ọ̀gá mi ṣe rí ní gbogbo bí tí wọ́n bá bí mi léèrè ìbéèrè tẹ̀ ń bí mi ó nípa gan ọ̀gá mi tí gbogbo ayé mọ̀ tẹ́ gbogbo èèyàn mọ̀ káàkiri òun ni Alhaji Tóyọ̀sí Arígbábuyówó ṣùgbọ́n ọ̀gá mi tún lè wà tààtún sàtìpó débẹ̀ ọ̀gá náà ni. ṣé wá rí kémi àtàrígbábuyówó tó di ọ̀gá àtọmọṣẹ́ èmi àtàrí Alhaji Tóyọ̀sí Arígbábuyówó ibì kan náà ọ̀gá kan náà gan lọ́kọ́ wa níṣẹ́ òṣèré. wọ́n tún wá sí àjọgà yín gbà náà. ẹ ṣe. kọ́sẹ́ níbi kan náà ẹjọ́ kọ́sẹ́ ni náà ó tún wá padà jọgà yín kí ló dé. bẹ́ẹ̀ ni inú mi dùn bàbá wa alàgbà Ṣẹ́gun Olúbùkún. tí wọ́n jọ dúró ládìpọ̀ báyìí. yóò dà fún yín tí àwọn àti wọn dúró ládìpọ̀ jọ lògbà àtàwọn àgbààgbà òṣèré mi àwọn ni èmi wò ṣe àṣekọ́ṣe tí mo lọ sọ́dọ̀ wọn láti ṣe iṣẹ́ eré tíátà àwa ṣe fún gbà díẹ̀ o a lọ Àkúrẹ́ Èkìtì nǹkan gbogbo náà wọ́n ń dá àwọn iléeṣẹ́ rédíò tuntun lẹ́gbà yẹn àwa ṣeré káàkiri Ògùn rédíò nǹkan àwa lọ
mo sì ní sí ọwọ́ tèmi apá tí a ti sọ́ọ̀bù látẹ̀lé tíátà torí pé mo nífẹ̀ẹ́ so àwa lọ adé kò yọ nǹkan kan àwọn ojú títí ẹ̀rù pé ẹ bá ti ń débẹ̀ náà lẹ́ẹ̀ máa rówó. a máa rówó bàbá ti ń lọ a máa rówó bàbá ti ń ṣiṣẹ́ a máa rówó àwa ṣiṣẹ́ káàkiri kò yọ nǹkan kan mo wá wò pé iṣẹ́ yìí èmi ò rò pé èmi ò ṣe mọ́ ibẹ̀ ni mo ti pàdé Arígbábuwó gbogbo bá ṣe ń jáde káàkiri Arígbábuwó wà ń bẹ àjọ ń lọ ni Arígbábuwó ló jẹ́ mọ́níjà bàbá yẹn òun gangan lọ́jọ́ ga wa ń bẹ náà ó ti yé yín nìsín so ibi tá a ti pàdé nù tá a ti jọ ń ṣe àṣẹ nítorí pé wọ́n sẹ́ni ọ̀yin bẹ̀ lẹ́mí kan lọ́gà àbẹ̀ lọ dáṣẹ́ kọ́ lọ́lọ́ wọn. kì í ṣe pé torí kó sínú ọ̀mí bẹ̀ nígbà tẹ́mi wá rò pé iṣẹ́ yìí mi ò mọ̀ rí nǹkan kan mọ́ bọ̀ bẹ́ẹ̀ a mọ̀ lọ títí tí a rí nǹkan kan mọ́ bọ̀ bàbá lọ jókòó sínú ilé mi. ṣe kankan mọ́ mi ò ṣe tíátà mọ́ kí lẹ́yà lọ ṣe lọ ṣe iṣẹ́ ọwọ́ mi ẹ lọ kọ́ sí olè ní. irọ́ mo níṣẹ́ ọwọ́ iṣẹ́ wo sọ wọ́ mo yìí. pátì mo ti sọ́ọ̀bù tẹ́lẹ̀ ni wẹ́dà ni mí. kí ló tẹ̀ máa ṣe wẹ́dà yín lọ ẹ máa rówó lójoojúmọ́ ni. ẹ ṣe ọ̀rọ̀ tó pọ̀ mẹ́yìn náà torí pé iṣẹ́ eré yìí wù mí láti primary school níṣẹ́ eré ti wù mí tí mo ti ń ṣe dáadáa torí nígbà tí mo fi wà nígbà tá a fẹ́ jáde primary school ní 1968 gbogbo ìgbà yẹn táwọn ọmọ primary school bá ti fẹ́ jáde ní end of year wọ́n máa ń ṣe end of year competition drama competition wọ́n á lọ sí ní St. Peter Lárímọ̀ gbogbo primary school tó wà ní eré oríta apẹ̀rẹ̀ kankan yẹn wọ́n kóra wọn pọ̀ wọ́n kóra wọn jọ. alẹ́ máa wá wò tó máa wù yín. èmi wà bẹ́ẹ̀ ńgbà náà so èmi náà wà lára àwọn tó fẹ́ jọ lọ sí competition yẹn mo wá tì pẹ̀lú wọn torí ó wù mí gan mo dẹ̀ ṣe dáadáa láti gbà yẹn ni mo ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ eré. ibi táwọn à ń lọ Erékérèdọ́lù yẹn àti bàbá wa Tóyọ̀sí Arígbábuwó bàbá tí wọ́n máa ń sọ ẹkún ìyàwó yẹn kọ́lọ́n fọ̀run kẹ́ bàbá wọn ẹ̀gbọ́n wa ni wọ́n ẹjọ́ sà kí ni àjọṣepọ̀ yín nínú ayé. àjọ gbìyànjú díẹ̀. ẹja mọ̀. àjọ gbìyànjú díẹ̀. Arígbábuwó wá bá mi ní ṣọ́ọ̀bù mi nígbà tí mi ò sí tíátà mọ́ torí ọmọ pa tí mò ń kó nígbà tá a jọ wà. ọwọ́ ni Alaska mo ti fẹ́ dá group tèmi náà lẹ̀ mo fẹ́ kọ́ máa bọ̀ kájọ máa ṣe torí mo mọ ipa tó ń kó. gbogbo wa ni torí gbogbo nǹkan ò lọ déédéé. ní ò jẹ́ kí èmi fẹ́ ṣe máa ní àpòlé rí bẹ́ẹ̀ gangan. bàbá ní kò burú àtijọ́ darapọ̀ mo ń bá ṣe mo ń ṣe kò kárí nígbà mo dọ́dọ̀ ẹ̀ mo di manager lọ́dọ̀ ẹ̀ jẹ́ pé tó bá ti kọ nǹkan kan lẹ̀ báyìí tó bá ti nà sí mi báyìí èmi nínú mọ̀ bí ń ṣe lọ ṣiṣẹ́ lórí ẹ̀ tá a fi sọ di ní tá a fẹ́ gangan. nínú eré so ó fẹ́ràn mi gan a jọ fẹ́ràn ara wa inú wa máa ń kó síra wa tó a jọ ń ṣe títí a jọ bẹ̀rẹ̀ la fi bẹ̀rẹ̀ táyé fi wá bẹ̀rẹ̀ sí gbúrò gúrúùpù Arígbábuwó kankan torí lásìkò yẹn nǹkan le gan àwọn òṣèré àgbààgbà bíi mélòó kan. wọ́n máa ń ṣàṣìra wọn ni. wọn ì fẹ́ ríra wọn. àwọn máa ń ṣàṣìra bí ká kú lórúkọ tiẹ̀. ṣé ká máa dákọ ni. gbogbo lórí ètò àwọn ẹ̀ máa pẹ́ nǹkan kan sọ bẹ́ẹ̀ rí ètò ìwòsàn láìpẹ́ àwọn àgbààgbà òṣèré wo lọ́wọ́ àǹgbà náà tí wọ́n já lágbára. tí ká kú ló láyé ẹ̀ tẹ́ àkàrà kakọ̀ bẹ́ẹ̀ kẹjọ dé. irọ́ kì í di ẹ̀sẹ̀ alágbára kì í ṣe gangan. gbọ́dọ̀ àgbààgbà tí wọ́n lórúkọ nígbà náà tí àwa ń tẹ̀lé àwọn ni bí bàbá wa Lérí Pàímọ́ bàbá wa Túbọ̀sún Ọdúnùsì àwọn ìyá wa Bíọ́dún Dúróládìpọ̀ àsìkò gbàngàn nínú àwọn ń jò torí pé bàbá wa Dúróládìpọ̀ wọ́n ẹ̀sẹ̀ sípò padà ni àwọn náà ní ipa wọ́n fún wọn láwọn eré ńláńlá ní NTA ńgbà yẹn nìbàdàn nígbà náà. ṣùgbọ́n àwọn tí Arígbábuwó ń gbà náà wọn Arígbábuwó ń gbà náà. n ò tí ì fún àwọn ọmọ ẹ̀yìn la wà. pé káà náà ò tiẹ̀ wà báyìí. ibi tí wọ́n lọ gan nu. àkìlọ́ adé sẹ́. nígbà táwa wá fẹ́ kan wà tí máa fẹ́ tí ń bọ̀ lẹ́yìn ìmọ̀lẹ́ ni. irọ́ títẹ̀kọ̀. ìgbà táwa ẹgbẹ́ Arígbábuwó táwa ń jà fún pé àwa náà lè ṣiṣẹ́ yìí àwọn eléré ọlọ́sẹ̀ mẹ́tàlá tí máa ń yí ìtì gan tí a máa ṣe ń gbà náà àwa náà fẹ́ ṣe àwọn ní ẹ̀yìn wo ẹ̀yìn gúrúùpù ń jò lẹ́yìn bẹ̀rẹ̀ náà a ṣe ẹ̀dán wa wo àwa náà lè ṣe
tó Arígbábuwó sájà fún lẹ́ǹtì ń bẹ̀ wọ́n. ní NTA yìí àwa náà fi rí eré ọlọ́sẹ̀lẹ̀ mẹ́tàlá gbà ní 1984. àkọlé ọlọ́sẹ̀ mẹ́tàlá tẹ́ ẹ kọ́kọ́ ṣe. èyí tá a kọ́kọ́ ṣe gangan ní Ẹ̀rù Jẹ̀jẹ̀. Ẹ̀rù Jẹ̀jẹ̀. ibẹ̀ ni mo ti ń jẹ́ àjùwọ̀n n ó fojú ẹ̀ rí mọ̀ bò. Ẹ̀rù Jẹ̀jẹ̀ ń pé ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ lé o gbogbo àwọn bàbá wa tí wọ́n tẹ́ bá ń bẹ̀ Ẹ̀rù Jẹ̀jẹ̀ dé kíkà kó wọ́dún pẹ́ lọ. kódà tún lórí tá à ń kọ́ kan orin ọ̀tẹ̀ lẹ́bí bẹ̀rẹ̀ orin ọ̀tẹ̀ nígbà tí ẹ kọ́kọ́ ẹ pín ẹ dé ẹ pé kí abẹ́rẹ́ pé tàǹtọ́lọ́hún o Ẹ̀rù Jẹ̀jẹ̀ àwọn adé gbogbo ẹ̀ tẹ̀rù gbáà ní ìjà ní jẹ́yàn àwọn adé Ẹ̀rù Jẹ̀jẹ̀ la wá o. tó rà dọ́là kẹ́rù ọba gbogbo àwọn àgbàgbà wọn. bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí ìjọba ti dín kò sólóko lóko ẹyẹ bẹ̀rẹ̀ máa jẹ ká ẹyẹ ẹgbẹ́ Arígbábuwó ẹyẹ bẹ̀rẹ̀ máa jẹ ká ẹyẹ àgbèrè aládùndé o ẹyẹ ẹ wò. orin náà orin burúkú ni. burúkú kọ ẹ máa gbọ́ òṣòlóko lóko ẹyẹ máa jẹ ká lọ sí ẹ ti polóko láà ẹ ti jẹ ká lóko ẹyin kẹ́hìn ní ó ká bàbá tí ń bẹ lóko. irọ́ àti àjọfẹ́ jẹun ni ẹ ń bá lágbára ní ọjọ́ máa jẹ́ ẹyin lẹ́rù jẹjẹ ẹ múra wá ni pé àjọ jẹyàn lé lónìí. wàláyà adé ni bẹ́ẹ̀ ni so abẹ̀rẹ̀ Ẹ̀rù Jẹ̀jẹ̀ ayé sì gbà mo fẹ́ sọ fún yín pé 84 la ṣe rí yẹn o dòní nínú àwọn àgbààgbà àwọn èèyàn tó bá jẹ́ àgbà tí ń bẹ láàrin ìlú tí wọ́n bá rí wọn máa ní àjùwọ̀n wọ́n fojú ẹ̀rí mà bo. kí ni pàtẹ́ kúnbẹ àjùwọ̀n yẹn ológun ní níbẹ̀. ológun ni ṣùgbọ́n ọba ni. ẹyin kan Ẹ̀rù Jẹ̀jẹ̀ lóhùn. ọba kan nílùú Ọ̀yọ́. tó lè búkú. àsìkò gbaná sì ni Ṣàngó. tó tá a bá ní àwọn sọ̀tún yọ̀pẹ́ o ṣùgbọ́n àjùwọ̀n lọ́kọ́jọba wọ́n lọ mú àwọn aráàlú níyà ilé ti dèdèrè jù èmi nù o wọ́n lọ mú Ṣàngó wá pé eléyìí gbóná làwọn fẹ́ kó ọjọba. tọ́ba halẹ̀ iná máa yọ lẹ́nu ni. ń yo ló bá débẹ̀. ṣe ń bá bọ̀ ẹ mà pé tí wọ́n dé pọ̀ wá ẹ á lọ Ẹ̀rù Jẹ̀jẹ̀ ẹ̀rọ Jẹ̀jẹ̀ kan. àwọn náà fẹ́ sọ pé àwọn náà ń bẹ ni. ẹ fa wàhálà lẹ́sẹ̀ mọ̀ ń bọ̀ yìí o. so mo máa mú Ṣàngó wá àwọn Ọ̀yọ́ mi sì mú Ṣàngó wá pé àwọn ọ̀fẹ́ yà bá tọ́ dẹ̀ ńgbà Ṣàngó débẹ̀ gbóná ẹ̀ mọ̀kẹ́ jagunjagun ni gọ̀ǹgọ̀ sí gọ̀rọ̀ yàn lọ́ba ara àwọn èèyàn níbi tí ẹ ti ń ta yòòyọ́ palẹ̀ wọn mọ́ tọ́ba rí wọn bí tí ẹ ti ṣe kíníkà ẹ dààmú ńgbà wọn a rí i pé ìṣòro ń tó pọ̀ wọn wá tún wá lọ bẹ àjùwọ̀n padà pé máa bọ̀ àfẹ́ eléyìí ti gbóná wọ́n ti lé Ṣàngó lọ ńgbà àjùwọ̀n wá dé àjùwọ̀n náà wá rí i pé ṣe é rò pé mo gọ̀ ni ó wù mí láti máa ṣe dáadáa pẹ̀lú yín ni ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí kò sí dédé rẹ̀ mọ́ wọn bá ti agbógun wa àjùwọ̀n ó gbé tẹ̀lé wọn. ẹ̀yin náà tó fẹ́ lè ju Ṣàngó lọ. ó lè náà ni ọbẹ̀ kanú àwọn ológun ẹ̀ lórí. ológun nípa ti eré yẹn nù ó nípa ti bàbá yìí Arígbábuwó yìí nígbà ìsà àkọ́kọ́ eré hùn ǹjẹ́ ẹ tún ṣe mí lẹ́yìn. 13. ìwọ lẹ tún ṣe lẹ́yìn. aṣọ olóòjé. olóòjé pẹ̀lú Arígbábuwó náà ni. a ṣe ta lọ́ládé. ìjà tún máa gbogbo ohun tí wọ́n ṣàjẹ́ mákíjà ọmọ adé ilẹ̀ ń ṣe ta lọ́ládé ìjàgbá ní pé àṣàjà kí nípa máa lọ. eré ìjàgbá la máa ṣe àṣírí tọ́rọ̀ rí. tẹ̀sí báwọn kan wájú tẹ́kún jẹ̀gbọ́n náà. gbọ́dọ̀ jẹ́ pásítọ̀ tí a ti dé. ọ̀dà ǹdí ẹ̀jẹ̀ rí mú mi bó bá ṣe rí gẹ́lẹ́ ni o nígbà tí wọ́n rí pé ọmọ kan dé àkàrà pọ̀ tí kálukú máa dín kálukú ló fẹ́ kádà àkàrà ń kàtà ọdún tó ṣáájẹ́ rí mú mi nígbà tí wọ́n rí pé àwọn kẹ́ni máa ń lọ díẹ̀díẹ̀ wọ́n máa ń gòkè lọ díẹ̀díẹ̀ ṣáájẹ́ rí mú mi. ọ̀tẹ̀ ò lè mọ̀ sí ọ̀tẹ̀ wáyé. àwọn ò ní gbọ́sẹ̀ jáde. agbọ́dọ̀ wọn dákọ̀. èèyàn lè dá èmi tó ti kọjá ni. ó ti kọjá. past event give rise to future occurrences tó ti kọjá ni now. sẹ́ẹ̀rì gbogbo àwọn òṣèré tó wà ń ta lásìkò gbà náà gbogbo wọn ni wọ́n wò pé níbo làwọn ọmọ ilé ti wà. ta ni pẹ̀lú ọgbọ́n burúkú tẹ́ tí wàá ló dé sẹ́yìn nìkan ni. ẹ wà lé wa níta ni. ẹ jẹ́ kí n sọ fún yín nítorí ní tó ṣẹlẹ̀ yẹn àsìkò gbà náà ní àní ọlọ́fà náà dìde wa ọlọ́fà náà Dèjì Adérẹ̀mí sẹ́yìn máa. bẹ́ẹ̀ ni kọ́nà fọlọ́kẹ́. òun náà dìde lásìkò gbà náà ẹgbẹ́ tiẹ̀ náà dìde wọ́n wá fẹ́ dojú ọlọ́fà náà àtàrígbàbọ̀ kọra wọn. àwọn náà fẹ́ dojú rẹ̀ kọra wọn. àwọn àgbààgbà yìí náà. àgbààgbà wo sẹ́kọ̀sì kó wọn ò ló kọ ni nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ bá bí léèrè nígbà tá a máa fa wàhálà gbogbo àdàrúkọ eléyìí lọ́gbọ̀n ọ̀gẹ́gẹ́ nìkan wọ̀ ló Èkó eléyìí ní ọ̀gẹ́gẹ́ nìkan wọ̀ Ìbàdàn nǹkan àjà àparí ẹ̀ náà ni. ọ̀dà kò burú. nta jẹ la jẹ. sẹ́rí ẹni tọ́jọ́ ga wa gangan bàbá olùbùkún bàbá olùbùkún tọ́jọ́ ga wa òun ni
àwọn àgbààgbà ń lọ kó sínú wọ́n wá fẹ́ forí ọlọ́fà náà àtàrígbàbú wọ́n fẹ́ fi agbára wọn. àgbààgbà wọn ni wọn lọ kó sínú. àwọn tí wọ́n wà ń tàǹgbà náà ni. ṣé ẹ̀rù tó ń bá ẹ pẹ̀lú ọjọ́ ẹ ti dàgbà kọ́lọ́n jẹ́ kẹ́mi ogun àwa náà dàgbà kọ́lọ́n jẹ́ mi wá ogun nítorí ṣẹlẹ̀ rẹ̀ á máa sọ yóò dìtàn náà ni. ṣé ẹ ráwọn àgbààgbà tó wà ń tàǹgbà náà ní bàbá wa. kẹ̀jẹ́ pẹ́ tọ́pọ̀ ni wọ́n ṣe bàbá wọn ṣàjà bàbá tó wà ń tàǹgbà náà. bàbá dúró ládìpọ̀ bàbá wa bàbá ní Ògbómọ̀ṣọ́ ní Òṣogbo. Oyin Adéjọbí bàbá wa Túbọ̀sún ọdún òsì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá wa ẹ̀dá òsì mẹ́. wọ́n jọ wà náà ni. ẹ̀dá kan wọn máa bàbá àgbà náà. Lúradípọ̀ wọ́n jọ wà ní. ẹ ṣeun. Olùbùkún. Bàbá Olùbùkún gangan làwa focus òun lọ́wọ́ afẹ́ fún mi. kílẹ̀ focus ẹ̀ fún. torí pé àgbàpá wọn ni wọ́n wà ní di ọ̀tẹ̀ yìí. òótọ́ ni àkọsọ́wọ́dà bẹ́ẹ̀ wọ́n wà tí program kan bá ti fẹ́ ṣẹlẹ̀ ní Ìbàdàn ní cultural center àgbà yẹn wọ́n wà pé ọlọ́fà náà lọ prepare program ẹ̀ṣẹ̀ competition wọ́n wà pé Arígbábú lọ prepare ẹ̀ṣẹ̀ competition wọ́n wà forí ọlọ́fà náà àti Arígbábú wọ́n wà ní kájọ wá fèsì ara wa. ìjọ ṣàtìlẹ̀ náà. a ta fèsì ara wa ẹ máa gbọ́ o àjọṣe lápẹjá ló ti pòkìní tàbí ló ti pòkìní gangan ibi tọ́lọ́run ti wá gbọ́n àwọn ẹgbẹ́ méjèèjì tá a fi dọ́rẹ̀ títí dọjọ́ kú tọ́lọ́run mọ́ ti mú àwa yòókù náà kú bẹ́ẹ̀ báyìí tába tí a ṣe lọ tá a ṣe bọ̀ èmi ò mẹ́ńtọ́ kọ́ wọn lọ́gbọ́n o mẹ́ńtọ́ sọ fún wọn mẹ́ńtọ́ làwọn lọ́yẹ̀ àwọn méjèèjì wọ Arígbábú àti ọlọ́fà náà wọ́n wá rò pé gbogbo bí wọ́n ṣe ń forí wa gbára wa yìí ká máa ṣọ̀tá wọ́n fẹ́ ká jọ máa ṣọ̀tá bóyá ìkànnì wọn mọ̀ rí wọn ò ní rí kan mọ́ àbí wọn ò tiẹ̀ fẹ́ rí kankan mọ́. àmọ́ fọ gbogbo ẹ̀ dànù kẹjá káwọn orí mú mi. bẹ́ẹ̀ ni àwọn méjèèjì ọ̀wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá dọ̀rẹ́. wọ́n wá jọ ń ṣeré pọ̀. wọ́n wá jọ wà papọ̀ kódà tẹ́nìkan bá gbàṣẹ́ kan ní bcs yóò pé tí ọlọ́fà náà bá gbàṣẹ́ yóò parí Arígbábú yóò parí Arígbábú tí Arígbábú bá gbàṣẹ́ yóò pọ̀ ọlọ́fà náà wọ́n á jọ dòdìdì wọn wà láàrin wọn o èyí ò lọ yà wọn lẹ́nu. inú mẹ́nu pọ̀ kó síbi tí èsì ò sí tílé wa ló peléke yẹn ni pé gbogbo iṣẹ́ láyé yìí ló lórogún. bẹ́ẹ̀ ni. iṣẹ́ tó bá dẹ̀ ti ní owó nú téèyàn rí tọrọ kọ́bọ̀ mbẹ́ èèyàn ní fẹ́ kẹ́nìkan yẹ lẹ́sẹ̀ kú mbẹ́. ńgbà náà nísìnyí táwọn máa ń ṣe nísìnyí àkàlẹ́ fẹ́nu búra wa orí rò pé orí ẹ bàjẹ́ báyìí lásán bí ọmọ nù oògùn lẹ́yìn ló ń gbà náà. gbogbo nǹkan ni. oògùn nítorí ìkẹ́ àwa ni ọlọ́run àgbà wa tó ẹ̀yìn àti Arígbábú wọ̀nyí kí lájọṣepọ̀ nǹkan tá a lè tọ́ka sí yàtọ̀ sí rírẹ̀ mu tá a bá jọ ṣiṣẹ́ tán sí àjọṣepọ̀ tó máa ń wà nínú ìran nínú ẹbí láàrin ọgbà yàtọ̀ sínú ẹgbẹ́. ó wọnú ara wọn náà. ẹ jẹ́ bọ̀. ó wọnú ara wọn. tí mo fi fẹ́ràn Arígbábú dáadáa ni pé Arígbábú gẹ́gẹ́ bí aṣíwájú. tẹ bá. tí mo bá. níbi tí ẹ ti kọ́ṣẹ́. tó tún dá síwájú níbi tí mo tún ti wà náà bí mo ṣe ń pè láṣíwájú yìí òun gangan fún ara rẹ̀ kò pè mí lọ́mọ sẹ́rí. torí ààyè tẹ dì mú. torí ipa tí mo dì mú ó sì mọ ipa tí mò ń kó kò pè mí lọ́mọ sẹ́rí tọ́ba tí a gbúrò nǹkan kankan fẹ́rẹ́ èmi náà ni ọkọ̀ọ̀kan sọ fún tọ́ba tí gbúrò nǹkan kankan fẹ́rẹ́ kódà tọ́ba gba kọ́ńtíráàtì tọ́jẹmọ́ iṣẹ́ yìí tá a fẹ́ ṣe níjọ́ kan èmi ni ọkọ̀ wa bá tọ́ba draft pé a fẹ́ ṣe iṣẹ́ báyìí a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí tọ́ba ti ní àìdíyà kan èmi ni ọkọ̀ wa gbé bá èmi ni màá wá establish ẹ̀ tí màá wá ṣiṣẹ́ lórí ẹ̀ tí ó fi sọ di níta fẹ́ gangan tá a dẹ̀ sí so ó gbàgbọ́ ó nígbàgbọ́ nínú mi gan a fẹ́ràn ara wa púpọ̀. kí n kankan wo ló ẹ jọ ṣègbéyàwó fọmọ rí. a jọ ṣègbéyàwó. kí lẹ tún jọ ṣe rí kí lẹ jọ ṣe rí tọ́ ẹ pé ọ̀pá ń pọ̀ tá a lè sọ pé ẹ mọ̀ dá ọtẹ o ẹ mọ̀ kó sáàrin wọn o kí ni tẹ́ lè rántí. níjọ́ tí mo ń sọkún bàbá mi ó wà mbẹ
ó dúró kó tó dijọ́ ìsìnkú gangan ó dúró níjọ́ ìsìnkú gangan ó dúró títí tàbí yanjú gbogbo nǹkan kọjá sírí ó tú gbogbo ipa tó ní ló ṣàkàlò owó àti gbogbo ẹ̀. gbogbo ipa tó ní tíyẹn lè fi dúró tíyẹn. bẹ́ẹ̀ ṣe wá fẹ́ràn ara yín tó yìí ìbéèrè ńlá ni o ǹjẹ́ ẹjọ́ jàre tẹ́ bá ìgbé mọ̀ ń lọ ṣé gbogbo dáhùn sọ látàárọ̀ ọ̀hún àìrájà mọ́ rẹ̀ nǹkan burúkú kan wà tẹ́jọ́ ṣe síra yín rí kí ni. bẹ́ẹ̀ ni nǹkan burúkú ọ̀hún náà kì í ṣe ní tójú òrìrì. ẹ̀ náà lábẹ́ bọ̀ tó ti ṣẹlẹ̀ rí náà ẹ̀ náà wá dà. sẹ́ẹ̀rí gbogbo 30 episode tí mo la ṣe 13 ni o kì í ṣe ẹyọ kan nígbà tá a gbowó ẹ̀ tí ìrì kọ́bọ̀ gbà nínú owó sẹ́wọ̀n alókọ̀ o gbogbo ayé mọ̀ wá dọ́là ló kọ́ bẹ̀ ta níbẹ̀ kọ́ parẹ́ o tí arígbàbó fi lọ sí owó tí arígbàbó gbà nù ibi sẹ́wọ̀n. ẹ sọ òkè bàbá à ń bẹ òdodo ọ̀làdé ẹ bẹ òdodo ọ̀làdé owó tí ń bẹ pé ń tọ́ ṣẹlẹ̀ ní. owó tó ga wa gbà mí sẹ́wọ̀n ni ó fi lọ sí mọ́kà. ó lè rówó mi kún o ó lè má pé o ṣùgbọ́n owó kò pin fún wa kò fún wa rí pé ẹ̀tọ́ tiẹ̀ rí. ǹjẹ́ ń sì béèrè pé owó tí mo gbà yóò ń ní fún kọ́bọ̀ mbẹ́ o ń lọ mẹ́ka gbà ń bá dé ń máa dà padà fún yọ. àti ẹjọ́ sọ àjọ lọ́rùn. ẹ̀yin sì fọkàn wò pé owó yín fẹ́ jáde ní iṣẹ́ rẹ̀ tí. dá ń fọkàn sí gan-an nu àbí owó ò ṣe jáde. ta lọ́lọ́ tó àṣírí tí a fi mọ̀ pé owó ni ẹnìkan wà pé tó ẹja lẹ́ǹtì yìí o ibi tí wọ́n ti ń sanwó wọn ṣé o tí tó sanwó látijọ́ ẹni tó ẹ̀ kúkú mọ̀ bọ́yá ti gbowó ń tí. àmọ́ ta ló tọpinpin. ṣùgbọ́n gbogbo ara la máa ń rìn síbẹ̀. ẹnìkan ni ó kọ́ náwó. ẹnìkan ni ṣùgbọ́n ẹ máa gbọ́ pé èyí ṣe mi ṣùgbọ́n ẹnìkan wà lára wa òun náà ti di àfáà gidi ó ti di èèyàn ńlá nísìnyí. Tákè lórúkọ sẹ́ni gbogbo tá à ń sọ yìí nísìn nítorí ṣẹlẹ̀ ní nítorí pé rọ́lẹ̀ yẹn palẹ̀ máa gbé. ẹni tí wọ́n sọ ó ti di Ṣéhù. kò sí kankan. Ṣéhù Síkírù. mẹtí lẹ́bẹ̀. mo di ẹ̀ lè mọ̀ apẹtẹ ìrì àlẹ́ àrígbàgbó náà wà. òṣèré ló náà ń padà. òṣèré ni ara wa ni gidi gangan òun wá wà ní ìsọ̀ pààtì olówó lọ dúró àwa ìgbà lọ ọmọ ike ni o ṣùgbọ́n Ọlọ́run blẹsẹ dúró àwa yìí lọ wọn wá ń ta páàtì ní ìsọ̀ páàtì ní géètì ẹkọ bẹ́ẹ̀ sì sùnmọ́ nta òun wá ń ṣe wọléwọ̀de níbẹ̀ òun ni wà ń tú lọ́wọ́ tó àṣírí fún wa pé àṣọwó wa ní Alhaji mo lọ sí Maka ibi tó lọ ẹ pé kì í ṣe yàrá kankan gbogbo àwa sọ ẹ kọ ṣẹlẹ̀ sá. tá a jọ làágùn kínní ok a máa rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti Mẹ́kà dé ǹjẹ́ ẹ lọ kí wọ́n. tẹ́sí ti mọ̀ wípé owó oògùn gbogbo ẹ̀ ní ẹ̀rọ Mẹ́kà ǹjẹ́ ẹ lọ tí wọ́n mọ ọdún ẹ̀ tẹ́ jẹ́ tẹ́ bá báyàn ṣe nù tíjà bá tẹ̀ ti dé ìjà dénú. fẹ́ rí Ọlọ́run Ọlọ́run wá fi àgbọ̀yé sáàrin wa. ẹ̀yin mélòó. èmi àti Alhaji Arígbàbó nígbà tó ti dé tá a ti béèrè tá a ti fẹ̀hónú hàn gbangba náà láti sọ́kè sí kọ̀rọ̀ ló ti sọ pé ẹ má wọrí kò rí bẹ́ẹ̀ nǹkan nǹkan sáré lò. ká má wọrí. nǹkan sáré. sọ fún wa ni a má wọrí. nǹkan sáré. sáré rí. lò náà ní pé sọ fún wa bàbá ẹ sọ fún wa. wọ́n dá padà kò sí tá a sì sí. gbogbo ìgbà náà ojú wa ò tí ì jìn lọ títí. ìjà rẹ ni ó yarí díẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ kéékèèké yarí àwa náà là ń pa àwọn. àwọn àdé lórúkọ bíi mẹ́ta nù wọn tó wà ń bẹ gbaná ni àbẹ́ ẹ sálẹ̀ dá yé ṣe. àwọn ò ní bá ẹ bá ní sọ fún ọ̀gá o wọ́n bá mú owó jà o. wọ́n pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa pọ̀. ẹ dákọ̀ bíi mẹ́ta. a rí àwọn ẹgbẹ́ wa bíi Alhaji Basiru àwọn náà ti papòdà nísìnyí a rí Gafari àti ó kọ́ wọn o. ó ti pẹ́ náà. ó ti pẹ́ díẹ̀ 84. ǹjẹ́ àjọṣepọ̀ lẹ́yìn owó ǹjẹ́ ń dáwó náà padà. bí wọn ò tiẹ̀ dá owó yẹn padà wọ́n sọ̀nà owó mi wọ́n sọ̀nà iṣẹ́ mi jáde àwọn owó mi jáde látàwọn ọ̀nà àbò mi. ọ̀nà àbò sọ̀nà eré náà ni. ọ̀nà eré náà ni wọ́n gba àwọn aṣẹ́ kan fún àpẹẹrẹ èyí tó túmọ̀ tòsí nígbà ayé gọ́fúnà Sindako.
ẹ dákọ̀ dáadáa tètò wà fún nìyẹn. nígbà ayé gọ́fúnà Akálà yes àsìkò yẹn ni ọ̀gá dáadáa ni. wọ́n dá liemp sílẹ̀ liemp yẹn so àwa wà nínú àwọn alákòóso tí wọ́n lò ń gbà náà tá à ń lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn ní ìgbèríko káàkiri gbogbo Ọ̀yọ́ state gbogbo gangan ìgànnà nǹkan káàkiri Ìṣẹ́yìn so a wà lára wọn. tó wọ́n sì wọlé. wọ́n sì gbé kọ́ńtrátì yẹn fún Alhaji ó sì wọlé ó sì sọ fún wa àtijọ́ sí gbogbo wa là sí. ṣé wọ́n á bá ń pín mi owó. àjọpín náà ni. ǹjẹ́ wọ́n yóò dídí owó tí wọ́n gbà ńgbà náà tó yẹ ká ìgbà ńgbà náà sí ayọ̀ owó gbà náà tí mo jẹ́ ń rè o. ìgbà ń ti lọ. ẹ jẹ́ kó yan pé dáríjì wọn sáńgbà náà. àti gbàgbé ẹ̀. gbàgbé kọ́ ọ̀tọ̀ ni gbàgbé ọ̀tọ̀ ni dáríjì wọn. ẹkú tí ń gbé mi pa ní sèyí tẹ́ ẹ ṣe ń jọ́ àdáríjì. àwa ò tiẹ̀ sọ ṣùgbọ́n ó ti wà náà wá pé àti gbàgbé ẹ̀. ọ̀gá wa sáà ni ọ̀gá wa ni ó yàn àjẹnu ọ̀gá lè yàn jẹ bọ́bá yàn yẹn náà yàn jẹ bí wọ́n bá ti dọ̀gá. bó ṣe rí tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ rántí nǹkan míì tá a tún jọ papọ̀ tó tún le tó bí inú ìjẹ́ ìní kú omi ẹgbẹ́ báyìí ọjà rẹ̀ nínú gbogbo káàkiri báyìí tó bẹ́ẹ̀ tó lọ dáa tó yóò níbi tí ò dáa sí. yóò ní gbogbo nǹkan náà kan ni nìyẹn máa sọ gbogbo aṣọ kéèyàn máa sá lóhùn. Jaskoli kọ́ lélẹ̀. àwọn nǹkan tí. Jaskoli kọ́ lélẹ̀ yìí o ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ìrìnkèrè ló ń tẹ̀ ti ṣe rí. àwọn nǹkan tó. nígbà tí Fagun wà fẹ́ sọ̀rọ̀ sọ gbogbo tó ń bọ̀ sọ wà nù gbórùn mọ́lẹ̀ nínú gbogbo ẹlẹ́gbẹ̀jẹ nínú gbogbo nǹkan kan sọ ó dìtà àwọn ọmọ nǹka. so gbogbo olú àṣẹ láyé Jésù àmọ̀tẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam àmọ̀tẹ́ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìgbà tó rẹ tó ìsàn àṣẹ àmọ̀tẹ́ ìtàn ní tí ká kó fi sòdùn ayé ẹ má pẹ́ sọ. yóò rí pẹ́ sọ. ẹ sọ̀rọ̀. àwọn tó ṣẹlẹ̀ kò rí sí tó lé dẹ́dẹ́. náà ní ká náà tó kọ́mọ̀ ní gbogbo ilé ayé yìí náà ni. ní ká wá ní. tó yẹ ní kankan tí ọ̀sẹ̀ tó lè escape ẹ̀. kò jọ̀rọ̀ pé láàrin àwọn ọmọ ẹgbẹ́. bí obìnrin. bí obìnrin gan ni. nínú àmọ́ ẹ̀sán àpẹẹrẹ mi ń béèrè ni mi ò mọ̀. láàrin àwọn ọmọ ẹgbẹ́. bí kí sẹ́ẹ̀dí lásìkò gbà ẹni tó bá ń trend tó bá ń táyé bá ń rí tí wọ́n focus bá ní gbàgbó bá ti kọ̀tàn tó bá kọ̀tàn tó bá ti fèrè sí ìkànnì mi ní òfìsẹ́ ẹgbẹ́ kejì bíi. iná yẹn ń jò gẹ́rẹ́gẹ́rẹ́. bíi bóòsì àti àtọ̀ tó ń bá bóòsì mi èmi ò àtọ̀ mi tèmi bá tọ̀ tèmi bá bóòsì. nítorí pé iṣẹ́ yẹn yẹ yìí dáadáa. ó ti rí bẹ́ẹ̀ ṣé wàá rí gbogbo àwọn ìyẹn tẹ́ bá ti àríṣẹ́ wa. tọ́jú bẹ́ẹ̀. yóò bẹ́ẹ̀ yóò wà wú wọn láti darapọ̀ yóò wù ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wa àwọn èèyàn wa ń rọ́ọ̀sì wa wọ́n rọ́ọ̀sì wa. àwọn obìnrin rọ́ọ̀sì. tí wọ́n rọ́ àwọn obìnrin rọ́ọ̀sì wa tí wọ́n bá ti rọ́ọ̀sì di ta ni ó mú gbá ta ni ó mọ yọ wá. ti ṣe mímú gbá bọ́ ìpàdé ìsápá kan wa léyìí ṣe pátákó léyìí ṣe ìdágbẹ́ bá ń yọ kán bẹ́ẹ̀ ayẹyẹ ló ń mẹ́lẹ̀ dáná mẹ́lẹ̀ ewu wa kára. sẹ́rí ètò ṣe wá rí àti ẹ bá mọ wọn wà ní pé ọ̀gá ni mò ń wá lọ ibi tí problem wà nù tóbi nǹkan bá fẹ́ wá. ẹ̀yin ni wọ́n pọ̀ wá wá ọ̀gá sì lè. ó ti fọkọ̀sì pé ọkùnrin tó ṣe. kíní kan ní tó wáyé pariwo tí wọ́n dùn sáà èmi náà darapọ̀ mọ́ wọn bí táwa ni lágbájá òmù tàbọ̀dọ̀ òmù. àmì mo gbé ṣe náà wá ṣe ṣe wá mọ̀ ọ́. kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló ní. kò sí fi sẹ́tí òsì. èmi ní mú pupa hàn èmi ní mú dúdú ọ̀dájà alẹ́. tó sì ti ní tó yẹ obìnrin sì ti ní pẹ̀lúpẹ̀ tí mò ń wá lọ rí. wá ní ẹ̀ lé yí lọ́kàn padà. ìdí ayé ọba ṣẹlẹ̀. ṣe ẹ̀ríjà obìnrin parí. ìjà lọ títí. obìnrin náà ni ọlọ́kàn yìí mẹ́. yóò kulẹ̀ pa. obìnrin náà ni ọlọ́kàn yìí iṣẹ́ ó sì dúró náà ni. mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Number one, ètò yìí wà fún kankan àwọn tó ń bẹ láyé àfi ń jẹ́ kí wọ́n mọ̀ pé nígbà tí wọ́n wà láyé àwọn máa rírì wọn. Ètò yìí àwọn tí ò tún sí láyé náà ti lọ à ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé lágbájá báyìí ń bẹ láwọn àkókò kan. Sẹ́rí kò sí bẹ́ẹ̀ ṣe wà láyé gbogbo ayé ò lè mọ̀ yàn tán. Bẹ́ẹ̀ nìkan bá ní wọ́n mọ̀ bá sọ̀rọ̀ tàbí lórin pé kò sí bí wọ́n ti mọ̀ ọ́n tó ní kò sí bí wọ́n ti mọ̀ ọ́n tí ọ̀gbàwé ọkọ̀ lójú pópó nílùú rẹ̀ ni wọ́n lè mọ̀ pé alágbájá ń lọ yẹn wọn á béèrè ọkọ̀ ọlọ́pàá lè má béèrè pé yóò ti níwèé ọkọ̀ ó fi gbajúmọ̀ gbé tó bá lọ sípínlẹ̀ míì
wọ́n á dá dúró ẹ̀ló òun ni lágbájá ẹ̀yin ni kíni ìwé ọkọ̀ dà láti wo yọ ká àbùkù ìyẹn ni pé wọ́n lè mọ èèyàn tán wọ́n lè gbúrò èèyàn tán ní àfi gbé tó ìkàlẹ̀ pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti máa ń ṣẹlẹ̀ kò síbi tí tójú òrírí èyí tẹ́ sọ ní ìsìn díẹ̀ ní ẹlòmíín sọ tó le jù bẹ́ẹ̀ lọ lórí ètò náà láti ti sọ so mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́gàá mi ìdánilẹ́jọ́ lájọṣepọ̀ lẹ́yìn olùkọ́ àtàrígbàbọ̀ gbogbo àwọn ọ̀gá eléré pátápátá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti níbòmí gan kò sí ètò àjọ lásìpọ̀ rẹ̀ ẹ̀yà ti ṣe gbogbo wọn la sábà máa jọ lásìpọ̀ torí wọ́n ń pẹ́ wà bàbá náà sì ń pẹ́ wọn láti bá wọn ṣe. lágbára Ọlọ́run kò ní bàjẹ́ ẹ̀yin kan fúnra yín ẹ ti ṣe ẹ dá eré ṣe fúnra yín. mo ti dédé ṣe. mélòó. mo ti ṣe fíìmù ẹyọ kan mo sì tún ṣe kan fún local government nígbà tí mo jẹ́ alága. ọ̀dà pa náà àmọ̀gbà náà. ẹ̀yin náà wà mẹ́. kí ni orúkọ fíìmù yẹn. tí mo ṣe fúnra ara mi ní ìràwọ̀ ọ̀sán. gbogbo tẹ sáà máa ń ṣe tó sá lè ní ìràwọ̀ ọ̀sán tí bàgbà lẹ́rù ìràwọ̀ ọ̀sán tí bàgbà lẹ́rù pé anybody wà fẹ́ ṣe kí nǹkan kájọ wọ ìràwọ̀ ọ̀sán náà kú le ìjọba bí wọn ráwọ̀ lọ́sàn ẹ̀rọ ọmọ bẹ́ẹ̀ ti ìràwọ̀ ti rọlẹ̀ pé ló bẹ́ẹ̀ ṣẹlẹ̀. tẹ̀sán fẹ́ overtake ti tààrọ̀. fẹ́ overtake ni èyí tẹ̀ ṣe fún local government yìí ń kọ́ Ìbàdàn North East local government. èyí tí mo ṣe fún local government ni aṣọ ní ìgbà tí gọ́fúnà wa bàbá wa Aláàfin nìsín tó wà gọ́fúnà mo ti rántí Ìdẹ̀radé. sẹ́mu pé Ìdẹ̀radé làwọn gbé lọ́wọ́. gómìnà wo ló wà ń gbà náà. bàbá wa Ládọjà. ìgbà yẹn ni Àròlé wà ní local government àwọn kankan ni wọ́n sponsor program yìí. Àròlé Ọbásanjọ́ ni Àròlé ọ̀hún táwọn Ìdẹ̀radé tó àdúgbò Ìdẹ̀radé wà dé bàdàn báyìí. ó ti dé báyìí. tó wá jọba báyìí. ìlú Ìbàdàn ní bàjẹ́. so mo dúpẹ́ pé mo kì í jẹ́ mi. tí a bá dìde nísìn àwọn èèyàn ìjà gbádùn àátún wá báyìí ìgbà ìmọ̀ ara ètò náà ni. àwọn kan ti ṣe sẹ́yìn tó lé gan torí èèyàn líle ní gbogbo ẹ̀ lájọ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ tó ẹ dárúkọ ẹ̀ fáwọn ẹlẹ́ẹ̀kan sí ká wo. orúkọ mi ní Nafiu Ọlábáyọ̀ Alaska táwọn èèyàn tó mọ̀ sí Ajílàrán Ajúwọ̀n wọ́n fojú ẹ̀rí mọ̀ bò. Ajúwọ̀n wọ́n fojú ẹ̀rí mọ̀ bò. tó gbé ìgbàlá wà lórúkọ mi o títí di àkókò mi kìrìnkìrìn do bàbá wa Alaska alajẹ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ Nafiu Ọlábáyọ̀ tí a lè pè lórúkọ wọn jẹ́ Alaska Ajúwọ̀n wọ́n fojú ẹ̀rí mọ̀ bò àwọn ni agbára lè tó lẹ́nu gbogbo tẹ bá rí bẹ̀bẹ̀ ọgbọ́n ẹ mú lò èyí tó bá rà yẹn pé kò wúlò nínú ọ̀rọ̀ ẹ yọkò kẹ́yìn ó tún bẹ̀ ṣe fún wa Gbóyèga làwọn lórúkọ mi o títí di àkókò míì táàbù mọ́ gbẹ̀rìn kẹ́yìn ló tuntun mi wá àrùn alámọ̀dá ànídàrán ẹ kú kalẹ̀.